ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá sí lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Míyálé Adémọ́lá lórúkọ mi, the only ECOWAS ambassador fún Yorùbá nation lọ́wọ́lọ́wọ́ báyìí. Kọ́lọ́wọ́ ṣàdúrà. Kájú gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira tí èmi, ẹ̀yin àti gbogbo ará wa yòókù tá a jọ ń pòǹgbẹ rẹ̀ pé kí Olódùmarè nínú ọlá ńlá rẹ̀ kó dákun kó gbà fún wa. Èmi dẹ̀ nígbàgbọ́ wípé láìpẹ́ láì jìnnà á gba orílẹ̀-èdè wa. Ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni o, àní símọ́ ìyá ẹ̀ láéláé. Mo kí bàbá mi Professor Banji Akintoye alànà gbogbo ọmọ Yorùbá. Mo dẹ̀ kí bàbá mi Professor Adéníran. Lẹ́yìn tí mo kí àwọn yìí, mo wá kí àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Kí Olódùmarè nínú ọlá ńlá ìmọ̀jẹ́ ká rí bàbá pẹ́. Mo dẹ̀ kí wọ́n kó ti ìfi oyè dánilọ́lá èyí tó gàgàrà ẹgbẹ́ dókítà a fi dá wọn lọ́lá honorary doctorate degree, doctor of peace and conflict. Yes, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé olóyè Sunday Adisa ọmọdé ẹmọ wọ́n gba àmì ẹ̀yẹ yìí, ó yẹ wọ́n kò dẹ̀ yẹ̀ ẹ́ lẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. More to come, bàbá ẹ pẹ́ fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ pẹ́ fún wa, á dẹ̀ rí yín pẹ́pẹ́pẹ́pẹ́. Ibi tẹ́ ẹ fẹ́ kó wa dé nílẹ̀ Yorùbá, ẹ kó wa jù bẹ́ẹ̀ lọ. Àní ṣọ́kú lẹ́yìn yín, àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kí ìyàwó Onítìrí. Lẹ́yìn ìyàwó Onítìrí, mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá. Mo dẹ̀ kí ẹ̀yin arólé Ọlọ́run lórílẹ̀, ẹ̀yin al-ulama'u warasatul anbiya'i, ẹ̀yin àfá Ọlọ́run èyí tó hàn àti èyí tó pamọ́. Mo kí pásítọ̀, mo kí àfá, mo kí wòlíì, mo kí gbogbo yín pátápátá bí àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo yín o. Mo wá kẹ́yìn ẹlẹ́sìn kan ẹ̀sìn kan, ẹ̀yin ẹlẹ́sìn kan àbáláyé, ewé a máa jẹ́, egbò a máa jẹ́, ẹ̀ ní ṣe wéjá, ẹ̀ ní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kà pàrà, mo kẹ́yìn ìyá mi abọ̀já gbọ́rọ̀gbọ́rọ̀, ẹ̀yin tẹ́ ẹ pọ́nmọ́ tọ́mọ yìí fi jábọ́, ẹ̀yin tẹ́ ẹ dúró tọ́mọ yìí fi rẹ̀ dànù. Adó mẹ́ta báyìí ládùn ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ fi kan ṣoré kiri. Èyí tẹ́ ẹ fi ṣoré kiri, ẹ fi ṣàwọn ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọ̀rọ̀. Torí pé kí ni ẹ̀yin làgbà gbanigbani, ìbá orí tó kú tí ò ní ná, ìbá ọjà tó kú tí ò lérò, ìbá oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣe bá yín o. Mo wá kí kábíyèsí Ọ̀nìrìṣà àrólé Oòduà àjẹgbẹ̀dẹ̀ bí àtẹ àpọn aláya púpọ̀. Kábíyèsí, mo kí yín ní gbèjọ, mo súnmọ́ ọba níwọ̀n ẹgbẹ̀je, mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà, àrọ́bà fi lọ́ọ́ bá pa. Kábíyèsí, ẹ máa gbádùn pẹ̀lú àwọn olórí láàfin, ẹyí sọ̀tún ẹyí sósì, àmì ẹ má jẹ́ ọpẹ́ ká máa wá bá yín kò bèjì léraléra àti ìmọ̀ nọ́mbà tẹ́ ti fẹ́ stọ́ọ̀pù. Ọ̀ nọ́mbà tọ́lọ́ ń bá ní kẹ́ ẹ dé, Ọlọ́run máa ràn yín lọ́wọ́, ẹ máa rí ọkọ ṣe fún wọn. Ìtọ́jà jùlọ kí wọ́n bá yín, wọ́n máa bá yín lò wọ́n. Ọlọ́run máa ràn yín lọ́wọ́ kábíyèsí. Mo fi kábíyèsí Ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀, mo fi kí gbogbo ọba ládéládé pátápátá lẹ̀ Yorùbá ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Mo dẹ̀ wá kí bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, ọba Mahmood Ọlámilékan Balógun, Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Bàbá mo kí yín o, ọmọ àlè èèyàn ni òní kọ́ bá lù ẹ̀. Kábíyèsí, mo dìde forí adé o, mo kí yín bàbá, kárí yín pẹ́ kílẹ̀ Ìbàdàn ó túbọ̀ máa tòrò sí. Ó ga ẹ̀yin ọmọ Yorùbá, ẹ kú oríire o. Ẹ rí pé mo mu omi. Ìdí tó jẹ́ kí n mu omi ni wípé ẹ̀rọ ló bá dé. Bàbá wa Professor Banji Akintoye, bàbá ti gba àṣẹ wá látòkè
látàdọ̀ àwọn ìjọba àgbáyé, lọ́dọ̀ àwọn tó lágbára tó kàrìnkàrìn, àwọn orílẹ̀-èdè ńláńlá, bàbá ti gba àṣẹ, wọ́n ti gbà yọ̀ǹda. Kí ni bàbá sọ? Tí bàbá fi jẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá mọ̀ wípé dídé wa o, mímọ̀ wà lórílẹ̀-èdè tíá, olómìnira tíá, ọ̀sẹ̀ ló kù, kìí ṣọdún mọ́ o. Bàbá ní lágbára lọ́wọ́ Ọlọ́run, bàbá ní Dìsẹ́mbà, Allah akbar. Bàbá ní Dìsẹ́mbà a máa jó jàgídí yòdò wọnú orílẹ̀-èdè wa. Ìwọ tó bá wá ní ọ̀fẹ́ wà ní Yorùbá nation, ó kú ọkọ̀ àmẹ́mi tẹbí tara mi. Tí bàbá bá ti lè declare ó wá ní Dìsẹ́mbà yẹn, àti gbogbo mọ̀lẹ́bí mi lájọ wà ń bẹ̀. Tájọ ṣe kí ni? Tájọ gbígbá ọpẹ́ fọ́lọ́pá abọ́lóko ẹrú Dìsẹ́mbà gẹ́gẹ́ bí bàbá ṣe sọ. Wípé Dìsẹ́mbà lágbára lọ́wọ́ Ọlọ́run á kúrò ní oko ẹrú. Tá a bá wá bí ni bọ́rọ̀ yẹn bá jìnnà, kí ni ìgbésẹ̀ wo ni wọ́n ti ń gbé ní láti rí wípé irú ọjọ́ yìí ó wá sí ìmúṣẹ? Ọ̀nà wo ni wọ́n dúró pé ó lè gbà láti rí wípé ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú tá a fẹ́ kéde ìwọ náà kó ipa pàtàkì ń bẹ̀? Bẹ́ẹ̀ bá gbàgbé ẹ máa rántí o, nígbà tó lóye Sunday Adisa bá dé ẹmọ tí bàbá láwọn ó ṣe October 1st rally, àwọn ọmọ Yorùbá afọ́sọ́tò afọ́sọ́sì, ayẹran sọ́tọ̀, ayẹran síwájú ẹni ẹran sẹ́yìn. Ẹjọ́ wà ń bẹ̀ ní Adisa, wọ́n bá mú ẹ̀yìn báyà wa lọ́mọ rí, gbogbo wájú àwa lọ́mọ rí. Nígbà tó dọ̀ October 1st, àwọn èèyàn mẹ́kùé, ààrà àwọn èèyàn o, ẹni àjọ sọ̀rọ̀ tó dá mọ̀ràn ìmọ̀ràn àpẹnàgbà rẹ̀ báyìí ẹ̀dá mẹ́yẹ̀dá ìṣẹ́ṣọ́. Èbó ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀. Ọ̀yọ́lá God, the number you are calling does not exist. Mo wá rí pé wọ́n máa ṣe o, ẹni agbójú okùnlé kò ju ẹni àgbà. Kírù rẹ̀ má bàa wá ṣẹlẹ̀ December tá a fẹ́ ṣe declaration wa yìí, kírù rẹ̀ má bàa ṣẹlẹ̀ náà la fi ní a máa ké tatatata sí etí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá wípé kí ni ipa tiẹ̀ tó fẹ́ kó. Sọ bẹ́ẹ̀ tí wá sí free ni, àbọ̀ ọkàbẹ́ máa pariwo nù yàrá, àbọ̀ fẹ́ tẹ̀lé wa tọkàtọkà, èwo lọ fẹ́ ṣe, abala kí lọ fẹ́ ṣe? Sọ fẹ́ wà ní igun pé jẹ́ nǹkan tí ẹ lọ wò kí lọ fẹ́ ṣe? Àbí igun pé òbí ẹ̀dá àwọn tó bẹ́ẹ̀? Ibi tó bá ti rí bàbá mi Sunday ọmọ Adéyẹmọ, tó ti rí Professor Banji Akintoye, tó ti rí Professor Adéníran, tó rí ìyá Onítìrí, tí ó torí ọlọ́gìlò tó wá ń wá kí ó sì wò máa mú Yorùbá ìlú Ìlọrin. Bàbá wa àdúrà gbèmí, tó ń wò wọ́n bẹ́ẹ̀, tó tó wá ń dá ò, tó ti mọ̀ wípé ibi táwa ń lọ yẹn ibẹ̀ lọ́lọ́run wà ní. Àwọn oníkèèyàn máa ṣe president níbi tó bá ti fẹ́ ṣe, àníkèèyàn máa ṣe senator níbi tó bá ti fẹ́ ṣe. Àmọ́ tá à ń sọ ni wípé àwa ọmọ Yorùbá o, a fẹ́ ní òmìnira. Ìwọ tó bá wá láàrin lómìnira, nígbà bàbá wa ti yẹlẹ bọ́ta gbangba tí a bọ́ta yaya wálíà wípé December o, pẹ́pẹ́pẹ́pẹ́ yóò bá ìmọ̀ gbé pọ̀ wa lórílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ kí bàbá dáadáa o, kọ́lọ́ ní bàbá yọ pẹ́ o, akíkanjú èèyàn, akọni èèyàn ní Professor Banji Akintoye. Bàbá làwọn ṣáájú. Tẹ́bí ti mọ̀ kẹ́tí irú bàbá Banji Akintoye bá ṣáájú tó lóye Sunday Igboho, kí ló fẹ́ bà wá lẹ́rù mọ́? Kí ló ń bẹ nígbó tó ń dún màhúrú máyàn? Kò sí tí ń bẹ nígbó bí àti àbá mi Sunday Adéyẹmọ tó jù bẹ̀rù Ọlọ́run lọ. Igbó kíni? Igbó àgàlà ń bẹ ń bàdàn lọ́wọ́ ní igbó àgàlà, kò sí tá a fi pè igbó àgàlà ju kó ṣe gàǹkùà lọ. Bọ́ bá rédíò tó ọ̀bá tọ́ ejò náà bẹ̀rù ọmọnìyàn yóò sá. Kí wá ní bẹ́nu gbó tí ń dún màhúrú bí ọ̀kọjá àbẹ̀rù Ọlọ́run. Ẹ bàbá wa ti sọ̀rọ̀, mo wá rọ gbogbo gúrùpù pàrọ́tá àti gúrùpù ti SCT lórí Facebook
àtẹ̀tẹ̀yà sì sí lórí WhatsApp pé ẹjẹ́ àṣẹra wa lọ́kàn this is time to declare ogun mánikẹ́yà 40-40 ọmọ wa mánikẹ́yà 10-10 ọmọ wa ẹ̀yìn lọ ọ̀tún tó ọ̀rán dandan nù sẹ́yìn tẹ́ ẹ̀kọ́ gúrùpù jọ ń lu èbó àwọn tí gúrùpù wọn wà lu èbó sẹ́ ẹgbẹ́ kíá sẹ́ ká máa dìpọ́ọ̀tì àwọn èèyàn náà ìbúrẹ̀ ti fẹ́ kọ́ ṣe àwọn tá a wà nílé la fẹ́ gbòmìnira àwọn tí ń bẹ lu èbó fẹ́ kọ́ńplimẹ́ǹtì ẹ́fọ̀tì wa ni àwa gángan lè yá ń jẹ bẹ́ẹ̀ bá mọ̀ àwọn aráàlú èbó ń gbádùn ọkàn jẹ́ wípé àjò ò lè dùn kó ní ọmọ rẹ̀ lé ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù àwọn aláàjì láàárọ̀ ni òṣò ń jẹ kò sí ná kò sómi òpópónà ọ̀dà irú rẹ̀ ò sí nílùú òyìnbó èèyàn ká sọ̀rọ̀ ká jáka ó ní bí Jésù àtànẹ́bí bá wá Nàìjíríà wípé àwọn ó ṣèjọba kódà àwọn ọmọ bí yóò ṣe rí orílẹ̀-èdè yìí ti sọ bàjẹ́ kọjá àlà ju pé àfi ká ṣe kíni àfi ká lọ wa ẹ̀yin náà lọ wò ó ṣe níbi ọ̀rọ̀ wa ti wọ́ ibi ọ̀rọ̀ Nàìjíríà ti wọ́ tẹ́ẹ̀ fura ọ̀pọ̀ wọ́n ní I pledge to Nigeria my country to be faithful, loyal and honest wọ́n ní mo ṣe ìlérí fún orílẹ̀-èdè mi náà tó jíríyà to be faithful, loyal and honest láti jẹ́ olótìtọ́ olódodo àtẹni tó ṣe é fi ọkàn tán nínú àwọn olóṣèlú wa àti ìṣèjọba lé wa lórí ta ló ṣe é fọkàn tán to defend our unity kẹ́ máa mọ̀ ẹ má sọ wá dọ́lọ́pọlọ kúkú náà to defend our unity kí ni jẹ́ to defend our unity láti rí wípé ìmọ̀ ẹgbẹ́ pọ̀ wa gẹ́gẹ́ bí ẹyọ kan kò ní wàhálà nínú sẹ́jọ́ sí òtí wá ní wàhálà báyìí Fúlàní àwọn dúdúró pàlà nílùú Ìgbò ẹ̀dá dúdúró tiwọn Haúsá wọn dúdúró tiwọn kò sí tọ́jẹ́ bá àjọ ń ṣàṣepọ̀ mọ́ àwọn ago kan ní gbádùn and uphold our honour and the glory iyì wo wá ní ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà mọ́ bẹ́ẹ̀ bá dé airport ní ṣe tẹ́ lọ London àwọn immigration lóòrìn Nàìjíríà ẹ̀yú Nàìjíríà tó bá ṣe ní Nàìjíríà wọn ni amrọ̀bà for 19 àgbà capital surname tí wọ́n sọ wá tẹ́lẹ̀ ẹ̀tọ́ wá ní so help me God kọ́lọ̀ wọn ràn yín lọ́wọ́ níbi tẹ́ ẹ ti ń fọ́ orí èèyàn tẹ́ ẹ ti ń fẹ̀jẹ̀ èèyàn wẹ̀ ẹ ti wá gbé wa ń gógó ìpẹ́ òsàbò òsì lè gbé wa ṣe wá bó o ṣe bá wa nà ó súná ọ̀kan tá a dájọ́ sí December lákò kékulé ọgbọ́ kó sọ fún ti tókó kádọ̀ ọgbọ́ kọ́ lọ rèé rò fóòyẹ̀ kẹ́ni tó lè rìn ọ́ sọ fẹ́ tí ò lè rìn kẹ́ni tó rìnà ọ́ sọ fẹ́ tí ò ríran alárìn ọjà àgbàgbọ́ gbé graham ní December pẹ́pẹ́ yọ pọnmọ́ àwọn àjàpá wà òde wá wòran eégún fẹ́ dúgbà débi ọjà December bàbá wa pé ó dẹ̀ mọ̀ pé kò sí tí ó di December yẹn tó ti lè tẹnu bàbá wa jáde ó ti rí bẹ́ẹ̀ àṣẹ ti gùn àwa máa ṣe kéde ká máa jójà dín ní yòdò ìlọ́kàn ọ̀nà wo lẹ́yìn tẹ́ wá wà káàkiri lẹ fẹ́ gbà láti ran àwọn tí ń bẹ nílé lọ́wọ́ àkọ́kọ́ ẹ jẹ́ kí flag kó wà in abundance ẹ produce the mass flag kó pọ̀ gan ẹ̀kejì àwọn aláàbò ilẹ̀ Yorùbá ẹ̀rọ wọn o kí ló fà á àsìkò òṣèlú láwàáyé àsìkò tí presidential campaign tí ó fẹ́ ná ojú àsìkò ìgbà náà làwa náà fẹ́ declare orílẹ̀-èdè wa
ọ̀rọ̀ wa ti wá di ẹni tí ó ra ẹkùn àtẹni tí ó ta ẹkùn ṣé ẹ mọ̀ bí ọ̀rọ̀ rùn ẹni mẹ́kùn dání ẹni fẹ́ ta àtẹni tí ó rà ẹni mẹ́kùn gan ò lè sún mẹ́kùn wọ́n fi ẹkùn sí distance kan ni wọ́n fi inú cage àtẹni tí ó rà àtẹni tí ó ta ó kéré láti jọ máa wòra wa o kó láàbì jẹ́ kẹ́kùn ọ̀pá wa jẹ láti má risk life ara wa unnecessarily àfi ká kọ́kọ́ ṣe kí ni ká mójútó ọ̀rọ̀ ètò ààbò kòtò ó ń dò yìí ká ní o bẹ́ẹ̀ bá ní Fúlàní ò tí ì tẹ́kọ̀ bá gbogbo lẹ́wà ẹ̀ palá lẹ́nu ni gbogbo ẹ̀yin tẹ̀sí pera ayé lálágbára bẹ́ẹ̀ ní nǹkan ẹ̀jẹ̀ ká wọ́n rí ọ̀kan lẹ́ni kọjá kíní kan lẹ́ni àsìkò tá a fẹ́ máa lágbára rẹ̀ don't be a social media warrior. Pastor Bankole àmọ́ bí ẹ wà báyìí àsìkò tá a nílò wọn rè a fẹ́ declare. Ẹ̀wọ̀n èèyàn kan náà tún pera rẹ̀ nígbòho kíní kan gbígbòho Ọ̀yọ́ àbí gbòho òbí kan ẹjọ́ torí Ọlọ́run àsìkò tá a nílò gbogbo wa rèé àsìkò tó ní kálukú gbọ́dọ̀ ṣe kí ni tó gbọ́dọ̀ jí gìrì pé I want to serve my fatherland and where is that fatherland? Yoruba nation. àwọn abẹ́ẹ̀wò ilé ìsìn káwírá dára dán bá ṣe ń wí yìí náà níṣẹ́ tí a mú ọ̀màdàmú I'm not a warrior. gbogbo warrior mi bí tí mo ti ń warrior rẹ̀ iná lórí afẹ́fẹ́. And let me tell you, most of Yoruba nation agitators ti ń bẹ́lẹ̀ they will be declared wanted any moment from now. èmi ti receive àwọn strange calls kọ́mẹ́yà yìí lẹ́nu bẹ́ẹ̀ bá gbọ́ kí ẹ tó tún omi yálé gbé mi ò lè wá kú kan kò lè róyè ilé bàbá rẹ̀ jẹ́ o tẹ́ ẹ bá gbọ́ pé wọ́n tó ti tún gbé torí mo ti ń gba calls tó strange and this is a political era àbẹ́yẹ bàbá wa tẹ́ bá lọ rèé tì á sẹ́nu ukú tẹ́ ẹ yọ sọ́ọ̀kì àrọ́mọdọ́mọ wa ìpè ní ọmọ fún yín o ìlàbí sọ wípé àti jáyé ọmọ ní ìsìn ìpá fẹ́ declare ẹ má jẹ́ àní excuse kankan tí declaration yóò fi ní wáyé ẹjẹ́ á ṣe kéne ká declare fully àwa o ààbò orílẹ̀-èdè Nàìjíríà ṣe mọ́. Today is what? Today is 3rd of November 2022. That means we have less than 40 days to our declaration. Let me put it that way. I will declare Yoruba nation no going back. Yoruba nation no going back. We are not relenting on our efforts in ensuring that the actualization of our nation comes true. Dream come true ní fáwa àwa là Àbújá àjẹyà ọmọ tójú wá rí bẹ́ẹ̀ náà. Abágbá Yorùbá ní ṣe àhàlà èmi ò dúpò ìnípò kankan tí mo fẹ́ dù kí n sá máa rí sí ọwọ́ mi ṣe ní àmì tó sólà ní bàtà kí n máa ríṣẹ́ yẹn ṣe. Ọ̀tá dúpò wèrèwó àwa ò dúpò we are less concerned about that. Kọ́lọ́mù ṣe ń tọ́tọ́ fún wa ní. Àdúpò no àwa ò dẹ̀ ṣe nítorí owó. Àwọn kan nìyẹn gbogbo ìgbésí ayé wọn torí owó ni àfi wọ́n bá kúrọ́ sọ̀n kúrọ́ sí ní tí ọ̀ṣẹlẹ̀ kẹ́ lọ́ṣẹlẹ̀ kẹ́ fi gbowó lọ́wọ́ ọmọ Yorùbá ní tí ibi ni ó bí yín torí gbogbo wàhálà kòókòó jẹ́ǹjẹ́ àwọn ìyá wa bàbá wa nídìí àkọ́rà kan tó rí tọ́rọ́ kọ́bọ̀ dáadáa ṣe pé kí ni irọ́ iná rẹ tó fi ń gbà lọ wọn. Yorùbá nation lọ́sàn-án
nǹkan mìíràn lálẹ́. Gbogbo èpè gbọ́dọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho ṣàtìgbé gbogbo yín sẹ́ yóò mọ yín ni mọ́tí. Torí pé kí ni wàhálà bàbá yóò gbọ́dọ̀ lọ lásán. Wàhálà wọn kò gbọ́dọ̀ lọ lásán. Akitiyan wọn kò gbọ́dọ̀ wà jeopardize. Orí ọ̀fẹ́ tí ń bẹ nínú Yorùbá nation ó pọ̀ gan. Mo dẹ̀ fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá lọ ní lọ́kàn wípé àwọn tí ó máa ṣàkóso Yorùbá nation ò gbọ́dọ̀ jẹ́ alájẹbánu, wọn à sì ní jẹ́ alájẹbánu. Èèyàn kan bá máa sáókè sáódò ní ìsìn bó fẹ́ dupò kánú Yorùbá nation, we are not going to tolerate that. Everybody tí ó dupò àyẹ̀wò dáadáa wípé tó fẹ́ dupò yìí sọ́tọ́ lẹ́ni tá a fi pòórá, sọ́tọ́ lẹ́ni tó yẹ kó síwájú wa. A ní nítorí pé lágbájá kan lówó náà kákàndé kó wá ṣe gómìnà, lágbájá lówó náà ká ló wá ṣe sẹ́nítọ̀. No, ẹ̀yin ọmọ Yorùbá lẹ́ẹ̀mọ decide ẹni tó fẹ́ ṣojú yìí. Bẹ́ẹ̀ ni wọ́n bá ń gbówó lẹ̀ tá a kan náwó tá a kan nára, a gbọ́dọ̀ ṣe ní pínre láàárẹ̀ ìka òjò kan nílé ọlá lọmí. Bá a ṣe gbọ́dọ̀ ṣe nìyẹn. Ìlà fi mọ̀ wípé àjẹbánu tí ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà kò wọ inú Yorùbá nation. Gbogbo ẹ̀yin oníwà àbàjẹ́ ẹ̀ ń dán ọmọ ẹ̀yìn yín rùn pa, ẹ sì fẹ́ so lórí, ẹ fẹ́ du oríṣiríṣi ipò, ẹ kọ́kọ́ tún lè yín ṣe. Mo bá sọ wípé ẹ máa wu àwòkọ́ṣe. Kùránì gan ní ká kọ́ṣe lára igi ọ̀pọ̀tọ́. Ẹ máa wu àwòkọ́ṣe lára olóyè Sunday Igboho. That is what a true leader should be. Leader tí ò di àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ mú pé ká má ṣoríire. Leader tó jẹ́ gbogbo akitiyan rẹ̀ láyé ní gbogbo ìran Yorùbá bí ó ṣe máa gòkè nínú sára. Ẹ̀yin kan wà lọ máa gbowó lọ́wọ́ àwọn olóṣèlú. Bẹ́ẹ̀ bá gbowó náà àìsàn láìwò. Bẹ́ẹ̀ bá gbowó náà tán àìsàn láìwò. Ẹ jọ̀ọ́, declaration wa gẹ́gẹ́ bí bàbá ṣe sọ December bí bàbá ṣe sọ yóò wáyé. Yorùbá nation anthem. Ẹ jẹ́ n wò ná bóyá mo lè rí. Mo fẹ́ play Yorùbá nation anthem torí inú mi ti ń dùn ún lẹ̀. I am dunu sílẹ̀. I am dunu sílẹ̀. Ìtumọ̀ ni wípé ayọ̀ ọkàn ìdùnnú ó ti ń gorí ẹ̀mí mi. Kété bàbá wa ti sọ wípé we are declaring our nation any moment from now. Bàbá wa ní pé December lágbára lọ́wọ́ Ọlọ́run. Lẹ́wà orílẹ̀-èdè wa kàgbéga fàyè rí lọ́wọ́ nìkẹ́ àtìbẹ̀rù làbọ̀ mọ́. Àṣìṣe kájọlá ìyẹ̀jẹ̀ ká máa lè bá tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde kọ sí ipò
ògùn adúláwọ̀ ẹ bá wọ́ọ̀tì ọ̀pọ̀ ẹgbẹ́ flag Nàìjíríà bí ṣe mí ẹ̀sìn tó wà lára kótó fún àmú Nàìjíríà fúnra ẹ̀sìn lọ́lọ́rẹ̀ ìkànlẹ́sẹ̀ bí ẹ̀sìn ìkànlẹ́sẹ̀ orí olókun orí odò tó dá ìwà ní ń bẹ lára Yorùbá nation lẹ́yìn tí mo mọ̀ wípé orí ò lè kàn láíláí the orí ọkọ̀ olókun can never kàn orí olókun kò ní ṣe kíni kò ní kán láíláí fún àbàdà lẹ́ẹ̀kan sí mo kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ Chief Dr. Sunday Adéníyì Májàsọ́lá Adéyẹmọ Ìgbòho òòṣà akọni Oòduà gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tilé tóko àti lẹ́yìn òde. Mo kí mo ká síwájú wa náà Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams àsìkò ti tó fún wa láti ṣe kéne láti gbárùkù tira wa láti rí pé declaration ó wáyé. Let's start getting prepared for this mega rally. On the 5, a máa wà ní Kwara State. Gbogbo ẹ̀ a máa yípo Kwara State for a mega rally. December 5 and November 5. That is ọ̀túnla jọ Saturday. Àwọn tó fẹ́ lọ adẹ̀fẹ́ kó jẹ́ kí ni afẹ́kẹ́ kún àwọn èèyàn lọ́wọ́ káàkiri. Contact people, real people that are going, not those that will sit at home and tell you they are there already. Àfi àwọn tó máa ṣe Photoshop. Tẹ́gbẹ̀ fídíò kan sáàrin ara wa, tẹ́wà lẹ́wà rally, we don't want that. We want physical appearance. Ẹ jọ̀ọ́, àwa bá wà ń bẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ló kù ní sọ̀rọ̀ tọ́lọ́mọ̀ bá tí ì pa wá tí àwọn ìjọba tó fẹ́ gbé wa ò bá dẹ̀ tí ì gbé wa kó dìgbà náà àwa bẹ̀. A máa ṣe kíni a máa wà ń bẹ̀ gbogbo bọ́dì wa máa wà lọ ní Kwara State Ìgbómìnà Òró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a máa wà ní Kwara State. So ẹjọ́ torí Ọlọ́run mo rọ̀ yín mo bẹ̀ yín mo f'Olódùmarè bẹ̀ wá ìjọ mega rally ẹ jẹ́ àtúnyáyá kátúnyàyà jáde wá ṣe kíni láti wá na àsíá Yorùbá nation sókè lẹ́lẹ́ ni yóò máa fẹ́ lẹ́lẹ́ ni yóò máa fẹ́ ẹ jẹ́ mú mi. Lẹ́lẹ́ ni yóò máa fẹ́ lẹ́lẹ́ ni yóò máa fẹ́ àsíá o Yorùbá nation o lẹ́lẹ́ ni yóò máa fẹ́ àsíá orílẹ̀-èdè Yorùbá lẹ́lẹ́ ni yóò máa fẹ́ bàbá Bánjí Akintoye ẹ kú iṣẹ́ o lẹ́lẹ́ ni yóò máa fẹ́ olóyè Sunday Igboho ẹ kú iṣẹ́ lẹ́lẹ́ ni yóò máa fẹ́ 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 àsíá o Yorùbá nation lẹ́lẹ́ ni yóò máa fẹ́ àsíá orílẹ̀-èdè Yorùbá lẹ́lẹ́ ni yóò máa fẹ́ Yorùbá Freedom Media ẹ kú iṣẹ́ o lẹ́lẹ́ ni yóò máa fẹ́ Ọláyọmí Kóìkì o màmá kú iṣẹ́ lẹ́lẹ́ ni yóò máa fẹ́ ìyá wa Onítìrí ẹ kú iṣẹ́ o lẹ́lẹ́ ni yóò máa fẹ́ Professor Adéníran ẹ mà kú iṣẹ́ lẹ́lẹ́ ni yóò máa fẹ́ 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 àsíá o Yorùbá nation lẹ́lẹ́ ni yóò máa fẹ́
àsíá orílẹ̀-èdè Yorùbá lẹ́lẹ́ni yóò máa fẹ́. Ọmọlúkà o kílẹ̀ wí níbẹ̀ yẹn lẹ́lẹ́ni yóò máa fẹ́. Sugar boy o kí ni òwe lẹ́lẹ́ni yóò máa fẹ́. Gbogbo mídíà lápapọ̀ kí lẹ̀ sọ lẹ́lẹ́ni yóò máa fẹ́. Àsíá orílẹ̀-èdè Yorùbá lẹ́lẹ́ni yóò máa fẹ́. Sunday Adisa ọmọ Adéyẹmọ lẹ́lẹ́ni yóò máa fẹ́. Àsíá orílẹ̀-èdè Yorùbá lẹ́lẹ́ni yóò máa fẹ́. 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 Àsíá Yorùbá nation lẹ́lẹ́ni yóò máa fẹ́. Inú mi ń dùn ní ẹjẹ́ tó fomi tẹ̀ àti ẹ̀mà pẹ̀lú bí mo ti ẹ̀sẹ̀ mú ròyìn ayọ̀ wáyé ó yẹ káwọn èèyàn máa ní ọbí alẹ́ o, can you give us the account number, let us just give you something. Àbí wọ́n máa wolúwa rẹ̀ wọ́n máa rẹ́rìn olúwa rẹ̀ yá bóyá bomi dà ìlú ṣe ẹ̀ pẹ̀lú dùnú. Ó gbé ẹ̀yin tẹ́ ń wò mí pátápátá ẹ̀ ní fojú sunkún ọmọ agbára lọ́wọ́lọ́. Ó dẹ̀ fi àsìkò yìí mo fi kí David Adeleke gbogbo ayé mọ̀ sí Davido. Ìbànújẹ́ ńláńlá ló máa jẹ́ kí mọ̀jèsì ó tójú òbí ẹ̀ rọrùn. Bàbá fẹ́ kọ́ nígbàgbọ́ pé Ọlọ́run bá ló ń bọba tí dúró sí ni. Ọlọ́run ó pèsè ọmọ alálùbáríkà. Àwọn ètò wà wájú ẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ wọn ò ní ṣọ́kú. I understand feelings ẹ̀. A dẹ̀ mọ̀ bí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá a kí ọ kú àtẹ̀mọ́ra a ní rírú ẹ̀ mọ́. Àlùbáríkà àwọn tó lọ kórè ayé lọ́wọ́. We really sympathize with you on the sudden demise of your lovely son. We really sympathize with you. Ó mà ṣe o. Bó ti wọ́n lọ́ọ̀ ló ń ṣọlá. Davido, we are all with you. And we pray that Almighty Allah console you and your entire family. Gbogbo ọmọ Yorùbá tó wò mí pátápátá, àtẹ́ntí èṣe Yorùbá tó wò mí, ẹ̀ ní fojú sunkún ọmọ. Agbára lọ́wọ́ Ọlọ́run. Oúnjẹ ọmọ yóò jẹná fún gbogbo yín jẹ. Ọmọ tí ó dùn ó sí gbogbo wa ò ní fi wálẹ̀ lọ. Àlùbáríkà ọ̀dọ́ náà kó lè ayé lọ́wọ́. Báwa ṣe gbẹ̀yìn ìyá wa táà fi lè ṣàdúrà táà lè súre fórílẹ̀-èdè Nàìjíríà dọ́là. Torí pé I know the importance of a mother in the lives of a child. Rírì ipa ìyá lórí ọmọ ó ju ti bàbá lọ. I lost my mother at the time I needed her most. Torí ìjọba Nàìjíríà. Bọ̀ ó yọ lọ. Davido, Ọlọ́run wà pẹ̀lú ẹ. Ó gbé ọmọ Yorùbá ẹ̀ ní fapágún ẹ̀ ní fẹsẹ̀gún. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Àdédébáre, àrìnàkóre, àfòyà ibi. Ẹni tẹ́ ìdágbére ìrìn àjò yín fò ní mọbi tẹ́ lọ. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé tẹ́ ń wò mí nígbà gbogbo. Pẹ̀lú gbogbo kátàkátà tá a máa ń wí náà. Ẹ̀dẹ̀ tó ń take time yín láti máa wò wá. Ẹ ṣé o. Yoruba nation is a must. And we will all get there. By the special grace of God, we will get to our dreamland. Ẹ ṣé o, mo dúpẹ́ o. God bless you. I love you all and I'll forever love you. Ẹ bó káàdì fún mi o, ó dàbọ̀.